Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV Muswobi. Gbogbo àwọn àfà apéjú ń bẹ̀ táǹsà Al-Qur'an ń bẹ̀ adẹ̀dí sòfin kalẹ̀ pé Al-Qur'an táǹsà yìí ẹnì kọ̀ọ̀kan ní wọn gbọ́dọ̀ gbé fóònù ká concentrate pẹ̀lú àdúrà pẹ̀lú Ọlọ́run ẹnì kò lè gbé fóònù ṣùgbọ́n sàdédé la rí bọ́ọ̀lù màmá tó lọ àlìkìyámà yìí a rí bọ́ọ̀lù wọn fúnra wọn ni wọ́n pè ìwádìí bọ́ọ̀lù màmá wa yẹn ó fún wa ní opportunity àti lè gbé tó bí àmọ́ tí wọ́n fẹ́ sọ níbi ẹ̀jọ́ nígbà tí wọ́n gbé fóònù yẹn fáwọn adílá fún wọn pè kó bá nìkan náà àwọn tó wọ́n wà lọ́dọ̀ màmá nígbà yàtọ̀ ìlàfẹ́ máa bọ̀ màmá sọ̀rọ̀ dáadáa màmá sọ̀rọ̀ ayọ́kọ̀ alájíjà pẹ̀lú wa alájí pápá mẹ́rẹ́kù kanjọ́ náà bàbá sàdúrà nílàdí orí àgàrà alájí máa ń jókòó lẹ̀ ṣùgbọ́n ìjọ yìí ẹnìkan ò pàṣẹ fún wọn pé jòkó sílẹ̀ lẹ̀ fúnra wọn wọ́n lè jòkó lẹ̀ pẹ̀lú wa àwọn ẹ̀dọ́sọ̀ àdìpọ̀ àdì nígbà wọn pé alájí ẹ̀yẹ lọ ẹ máa lọ ẹ lọ ibi súnmọ́ wa àfa wa semi white ẹ̀yẹ tẹ̀lé alájí lọ ẹ lọ wo màmá ṣùgbọ́n wà tí wọ́n dé bẹ́ẹ̀ ní tí màmá wà àfa semi white wo bá yá yìí ti lọ alájí ọgbà lọ bá wo ìyá mi Kàdíjà lọ́gbó àìgbàtàlá ti wọ ọgbà yẹn ó gbé wọn dé hospital ìpè rẹ̀ nù ìgbàtà àwọn dọ́kítà náà wò wọ́n ní pé wọ́n ti lọ wọ́n ní àwọn tó bá láti pé wọ́n ti lọ aláàbí wa àbúrò wá sí Àlàbí Pasuma ó ní bọ́lọ́ lọ níbo wọn lọ ìyá bàbá yẹn ọ̀fẹ́ ṣe ọ̀fẹ́ òyà tí ó ya òun àti ìyá yẹn lásìkò yẹn kò sẹ́ni tó fẹ́ kó bìrì ọ lọ torí pé kò sí òbí kan tí ò wúlò tó òyà tipátipá ọ̀yà màmá yín bí ẹ bá ń pè màmá lónìí ẹ̀yin ò ní mọ̀ tẹ́ pè má màmá mi kiri ìwú mi lójú ẹ̀ ní adé lọ kó bá má wọn látàdé wọn tí ò bá níyà wọn ní kì í dé ìdá ìdégbò ẹ̀yìn àgbẹ̀ ẹ̀mọ́sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí ìyá ti lọ náà lónìí ká tó dásìkò kí n má pọ̀ lẹ́jọ́ pọ̀ ká sì fi dáhù fún màmá wa àfọ́ àti bá ṣe fi dáhù fún màmá wa mo kí àjọ Suleiman bí mo ti lọ nìyẹn mo kí àjọ wa àlẹ́ àti tí àwọn náà fẹ́ na màmá ọmọ màmá làwọn náà mo kí ẹ̀yin náà nípa ilé ẹ̀kọ́ ìyá pẹ̀lẹ́pẹ̀lẹ́ màmá tẹ́ ẹ máa ń pè bá sọ̀rọ̀ ẹ̀yin náà ò ní wọn kò má lóde nísìnyí báyìí bá gbé ilé lọ fún màmá náà ti dà wálẹ̀ wọ́n ti kú láyé tiwọn náà nìyẹn ní nàmá ni wọ́n ní wà ní ìṣòro àdáwò ìyá ti di tàbá yọ òkè ẹ̀yin náà mo kí gbogbo akájọ wa ń bí aláàbíwá Sẹ̀míù àbí aláàbíwá Ṣẹ̀fíù Àlàó bàbá oko bàbá alábùbáríkà alájọṣe tó pọ̀ òun náà ni àwọn àti ọkọ màmá ni ọkọ bẹ́ẹ̀ ni ọkọ alájọṣe tó dájú òun náà ni alájọwà Ṣẹ̀fíù pẹ̀lú màmá tọ̀ ìyàwó yìí wọ́n ti lọ lánàá ni ìyàwó yìí Kàdíjà ọmọ ti lọ lánàá tọ̀ akéyìn náà púpọ̀ gbogbo atájọ wà ń bí afáwọn àgbà lágbàdì bàbá àgbà lágbàdì mo kí púpọ̀ afáwọn Sẹ̀míù lásìbọ̀ọ̀lù ìgbà àwọn atájọ wà nílé màmá nù ni àwọn àfáàgbìlẹ̀ alájíwá dọ̀wásì òun náà ni lásìbọ̀ọ̀lù náà wà tí alájíwá Pasuma kì í fi ṣeré rárá ọlọ́run wọlé àdébíwá Muhammad alájíwá Sẹ̀míù lásìbọ̀ọ̀lù ẹ̀yìn náà kó ìjà tipátipá tó yà wá pẹ̀lú màmá wa ọlọ́wọ́ bàbá wa kẹ́ wọn mo wá gbogbo àwọn tí wọ́n dápọ̀ yìí alájíwá tún wọn lá ọ̀rẹ́ Paso ìmọ̀lẹ́ Paso nìyẹn ọlọ́mọdé ayé làmú àwọn náà fẹ́ràn màmá púpọ̀ ìyẹ́kẹ́ fẹ́ràn ọtí lọ́nà nìyẹn o mo kí ẹ̀yin náà púpọ̀ mo kí kọ́lọ́ba mi ló ti kálukú wa bàbá wa tí wọ́n jẹ́ mọ́níjà fún bàbá wa Ṣẹ̀fí Àlàó mo kí ẹ̀yin náà púpọ̀ bàbá wa sólà mo kí ẹ̀yin náà ọlọ́mọdé wa làmú ọlọ́mọba bí ọba wa kẹ́ màmá wa wọ́n wá fi àwọn tí wọ́n dápọ̀ yìí mo fi gbogbo àwọn táwa bí gbogbo wa náà lè yẹn ńlá ṣùgbọ́n gbogbo wa náà kọ́ ni mo máa orúkọ wa tí n bá ní máa kẹ́nìkan tí n bá kẹ́nìkan ṣe mọ̀ ẹ̀dá kò lọ́wọ́ lọ́wọ́ ẹ bá gbọ́ àwọn tí wọ́n dápọ̀ yẹn mo fi gbogbo wa lápapọ̀ ọlọ́run ní dàwọ́ làmú gbogbo wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. tó ẹ ti ká ṣe báyìí àṣàdúrà bẹ̀rẹ̀ kùránì bẹ̀rẹ̀ àfọwọ́ àtọ́ kùránì fún aláàmì ẹ̀kọ́ àkà kùránì mi ẹ̀dá fún bísímìlá kùránì gbọ́ àkà kùránì. قل إن الموت تأكلون منه الذين منهم
الذين تعبرون منهم فإنه ملاقيكم ثم ثم ترادون إلى عالم الغيب والشهادة ما شاء الله فينبئكم بما كنتم تعملون قل هو الله أحد ما شاء الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا العظيم. ẹjẹ́ pariwo Ọlọ́run ẹjẹ́ pariwo Ọlọ́run ọba ìdáfà wa kà fún wa wá sí gẹ́gẹ́ náà ni wọ́n sì fún wa yẹn Ọlọ́run wọlá tí wọ́n kà yẹn náà bá wa kú tẹ́ màmá wa Kàdíjà ìka àwẹ̀ tí wọ́n kọ́kọ́ gbà lọ́dún yìí ìka àwẹ̀ màmá wa Kàdíjà ni bí wọ́n ọ̀kadàlíkà tẹ́fù dàhímà bí kò lè hàmì wallahi ìyá Kàdíjà gbogbo ọdọọdún gbogbo àwọn tá à ń jẹ́ àfáà ní pàṣọ nǹkan àwẹ̀ wọn lákọ̀ọ́kọ́ gbà ẹni ọ̀nà rẹ̀ bá jìnnà wọn ní kó sẹ́ẹ̀dì àkáàbù nọ́mbà wọ́n wàá sẹ́ẹ̀dì owó sí ìyá yẹn náà ló lọ yìí ni wọ́n ṣe ọ̀nà ni wọ́n kalọ̀ kó wà fún wa yìí pé nínú ní kólé nínú ní mọ́tà lè tẹ̀lé owó náà mi ikú ti kálukú sáfù máa mí nà yorí ìdùn ayẹ̀ mọ́tà kò sẹ́ẹ̀dì kánú ọkọ̀ bẹ́ẹ̀ kú ẹ́ pàápàá àwọn tó bá dáa fún bàbá wa àgbàlagbà yìí bàbá kan ní wọn ń pariwo nígbà tó ti dáa fún alájú wa tẹ̀lé àlàó ó ní sánmà yìí kó tẹ̀ jábọ́lẹ̀ gánà wá lẹ̀ gánà ká parẹ́ nígbà tó ti dáa fún àtàwọn ọmọ rẹ̀ ń ká sọ́wọ́ nígbà tó wá yá ọlọ́run wájú kọ́lá ó dé owó dé ilé dé mọ́tò dé Amẹ́ríkà yọ lójoojúmọ́ àwọn ẹ̀wà rẹ̀ gbé rẹ̀ bàbá sánmà yìí tẹ̀ jábọ́ wà mọ́sọ̀ bẹ́ẹ̀ náà tí ọba ti dáa fún yẹn lè mọ́ tó kí kíkú máa bọ̀ tó bá dáa fún yẹn náà kò sẹ́ni tó fẹ́ kú àfa yìí ní ikú tí kálukú yìí sáfù àfa ń sáfù àdìsẹ́jú àlà owó ti dá fún ọdún àánà ọ̀fẹ́ kú àlẹ́ àti kìrẹ́ ní sí àfa àánà ọ̀fẹ́ kú kò tí ì yà wá kò tí ì yá kò sì ní yá lágbára Ọlọ́run kò ní yá lágbára Ọlọ́run ní kò sígbà tí ó di yá. àmọ́ sákùn yìí làwọn ọlọ́jà ni ó kù síbẹ̀ tó bá dá ìlú rántí kàmá gbọ́ ẹni tí ń de ó ń de mẹ́sẹ̀ wọ́n bá kó wo kù ṣùgbọ́n kò lè bá fún wa ní ẹni tí wọ́n lórí ológun wọ́n bá kó wo kù ṣùgbọ́n kò lè bá fún wa ní àbí ẹ̀kọ́ ni làkọ́jà kùn ní láàbí ọmọ kó wo kù ṣùgbọ́n kí ni o kó lè bá fún wa ní fún wa jẹ́ dédé ẹ̀ máa kú làkọ́jà kùn ní láàbí kò ní rántí kà nígbà tí ìdúmọ̀ta ẹnìkan wá ń ta òkà wáyé lójú tí ó kó bí 20 sọ́wọ́ báyìí ó ní òkà yẹn tí wọ́n máa pààyàn òkà yẹn máa gbóná òun ní ráyè wọ mọ́tò yẹn ikú ní kọ́ níjọ́ tí ó kú alẹ́ àtíkì wàláì mọ́tò kan ọjà torí pé jẹ náà ni ẹni tí ń ta òkà sí kò yẹ kó fura pé òkà yẹn gbóná abẹ́ẹ̀kọ́ ọ̀pá gbogbo òkà rẹ̀ ó mọ́tò yẹn ń jégéjégé nínú ni mọ́tò alẹ́ ti fi rògbòmọ̀ fáyín náà wò láyé pé ẹ padà pàdé kú ikọ́ pàdé yín tabawa kó láyé tán láti ṣẹ̀fẹ́ ọ̀làwó súnmọ́ tó rọ̀ dúnà ilẹ̀ alẹ́ ìlẹ̀ gbọ́dọ̀ wọ́n sàádà àwọn padà lọ síwájú Ọlọ́run àwọn kan lẹ́yìn ikú sàárè ní kápá ìṣirò ń bẹ́ ọ kíní kan tó mọ́ tó tẹ́lẹ̀ ilẹ̀ alẹ́ ìlẹ̀ wọ́n sàádà fáyìn náà bí òkú ìmọ̀ kún tó àmà ìdí kálukú ọba sí láyé wọ́n padà sọ fún wa ẹni ọ̀ràn júmọ́ ẹni ọ̀sẹ́ júmọ́ ẹni ọba yẹn jẹ́ wọ́n padà sọ fún wa lẹ́yìn ikú wa tọ́ kúrán láti gbọ́ yẹn ẹni tọ́ka ní sìn kasi fidawu fún mama ẹ̀rọ tó bá gba kí ní ẹ̀dọ́ alájú wa sẹ́mi láti bọ̀ naam kọ́má yìí ṣe tọ́ alájú wa sẹ́mi láti bọ̀ lónìí fidawu ṣùgbọ́n tó ní sẹ́ni wọ́n ti lọ́wọ́ wọ́n láwọn yóò darẹ̀ fún ọmọ àwọn kọ́ bá wọn ṣe ọ̀kadà rẹ̀ kà ṣe xayidan. afọwọ́ àgbà àṣẹ àrídùnnú Abdulkadir Abdulkadir ọmọ arígbó gan ó fẹ́ràn àdé àtẹ́kì púpọ̀ afayi àmà polówó fún àdé àtẹ́kù afọwọ́ ọlọ́wọ́ nípa ní kékeré ọlọ́dẹ́gbẹ̀wà Muhammad ẹbá ní orúkọ afọwọ́ àgbà Semiu last ball ẹbá wa fi fìdáwò fún mama bismillah alam bi hadurika olúwa mama sani ẹjá domi jẹ mama wa Olúwa kẹ́ màmá fún wa Olúwa kẹ́ màmá fún wa fi màmá sàlẹ̀ jọ́
àgbàsọ lọ́sọ̀dọ̀ Ọlọ́run ní ìṣàmà torí pé kò sẹ́ni tí ó wà ní ìlú tó lọ èsì ló ń kájú máa jẹ ìdájọ́ gbọ́dọ̀ sọ. Àmọ́ nínú nǹkan tí mo fẹ́ kọ́kọ́ dọ̀nà mọ́ kí n tó lọ sí ìdáwó tí àwọn àbá mi kì í ṣe kí àwọn àgbàlagbà tí wọ́n á lè gbà yìí tàbí bàbá àwọn ẹ̀ṣẹ̀ wọn lè bí àgbàlagbà wọn máa bí lẹ́nu àwọn àti wọn máa ká ìlú kúnlẹ̀ wọn máa wọ̀ nínú ìṣà àgbájá ìjọba ìmọ̀ọ́dù ìfàtà ìkáàlì àti ìyàwó òmùlò òpó ọmọ ènìyàn tó sí pé tí ẹ bá fẹ́ ìtì òyìnbó òun ìyá tó bí yàn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọ́n wọ láàyà ìmọ̀lá ní orí ìyá ìṣúwà láyé ẹ̀fílẹ̀ o má bàbá o ó sì ní àwọn fún wa ní ìdámọ́ta òkùnkùn olùmọ́gbìn ìgbésí hàrù ìdàmú tí ìyá èèyàn bá kú fún wa ní ìbànújẹ́ yóò wà fún kí ni ìbànújẹ́ tí a máa sọ bẹ́ẹ̀ ni pé àwọn kan mẹ́wàá ti láti pé ọlá ìyá ní jẹ láti pé gbogbo àwọn ìbànújẹ́ yẹn yóò wà fojú àwọn abárájọ àṣetorí pé ìyá ẹ̀ sì wà láyé ní ọlọ́run ṣe báyìí ó yá ojú wa tó báyìí ìyá ẹ̀ tó wá kó báyìí sí kò kan kéjì kò kan ẹ̀. afáàtú wa tẹ̀síwájú ó ní wàká fíìmù láàmì fáàtà òní májídà wáyé kò lá mélòó ẹni ẹ̀ tó láti pé òkè jábọ́ fún ó gbìyànjú kóun náà dépò ó gbìyànjú kóun náà rí oríire àmọ́ ó gbọ́ fún kílé tó gbọ́ fún ó ní ní áfíríkà wá fi òun mèyí ìhálà dọ̀mú nítorí pé ìyá òsì láyé mọ́ ìhálà dọ̀mú ó tó wá kó lọ́nà wá tó ká. sáyà sí pé èèyàn kan tó láti pé ló sọ̀rọ̀ tí ìdòwò ní ìgbé ọ̀rọ̀ ẹ̀wù pé ọ̀rọ̀ tó sọ yìí tó dénú àdúgbò dénú àmáyé tí ó sọ fún yín tó sì gbé ṣe báyìí bẹ́ẹ̀ ló fi àpilẹ̀ yóò ní bẹ̀rẹ̀. ìyá wa alájà wa ọ̀díjà ọ̀hún á fi ẹlẹ́kọ̀ọ́jà sí àmì dàda. Àmín. Ẹlẹ́kọ̀ọ́jà sí àmì dàda. Àmín. Ìdáwó tá a máa parí tọ̀ sí sọ́ọ̀tù kíláàsì bẹ̀rẹ̀ bá ṣe bóyá bàbá wa sí ìpìlẹ̀ bíi bàbá ìjọba ọlọ́run tó ti gbé ga ọlọ́run tó ta ìbọ̀dì ẹ máa lọ sókè sí gbogbo àwọn bàbá náà ní mo kí àwọn tó ní ìfẹ́ kíláàsì tó lóyún tí wọ́n ní kí ṣe sọ́ọ̀tù kíláàsì márùn-ún bísíláì márùn-ún sọ́ọ̀tù kíláàsì márùn-ún àgbáyà mẹ́ta náà ó ní nàta tó fún ó dàgbà wáyé sí pé lè fi kéde náà gan ni àtọ̀kùn láyé kan ọlọ́run fẹ́ kẹ́ màmá ọlọ́run fẹ́ kẹ́ màmá bọ́ sí kéde kàfẹ́ ló bọ́ sínú àwẹ̀ ó tún wá bọ́ sí kéde ìgbà tí òwúrẹ́ láti kọjú ìtú tó tún wà láti ń ṣàdúrà fún àtọ́ ṣàdúrà fún ara sẹ́yìn náà tẹ́tọ́ wá jọmọ ẹ̀ tó wá jẹ́ àsìkò tọ́lọ́run ti sọ wá nìkalẹ̀ òun tọ́lọ́run ti sọ àyè tọ́lọ́run ti sọ wá nìkalẹ̀ tọ́lọ́run ti wá nìkẹ́ níwá ajá sí kí màmá ẹgbẹ́ ìjẹ́ lọ́wọ́ àbáyé tó láti bá àgbọ̀ tó bí kíláàsì yẹn àti àkàrà yẹn kọ́lọ̀mbà wọn àgbélé yẹn kọ́lọ̀mbà ọ̀rọ̀kẹ́ wọn àti gbogbo àwọn ìyá oníkàlùkù wa tí wọ́n ti lọ àti gbogbo ẹni tó lòun pátá eré náà wọ́n sábẹ́ rẹ̀ kọ́lọ̀mbà ọ̀rọ̀kẹ́ bá sáré kọ́ bismillahir rahmanir rahim Allahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad الرحمن الرحيم قل هو الله احد الله الصمد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم بسم الله احد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الزاكيات لله الطيبات صلوات لله السلام عليك ايها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى الله صالحين الزاكيات لله الطيبات صلوات لله السلام عليك يا النبي ورحمة الله السلام علينا وعلى عباد الله صالحين
لله الطيبات لله السلام عليك ورحمة الله وبركاته السلام علينا وعلى الله الصالحين. ẹ wá tún wà máa gbé orúkọ ọ̀gá látòrí alájọ Abdulwasi Alabi Pasuma tẹ́lẹ̀ láti orí wọn lórí ẹ̀yìn náà alájọ Suleiman ọlọ́run bá mi gbàdúrà yín àmì bá mi dúró tì mí má jẹ́ kí ìkọ́nọ́kú faṣọ yín ya torí ìkọ́nọ́kú máa ń faṣọ yìí ya ni ìkọ́nọ́kú ò ní faṣọ oníkàlùkù yín ya àgbàkà láhọ́nà wà lákòwátá alájọ àdáńtì ọlọ́run bá mi dúró tì mí àwọn máa polongo yín káàkiri èyí tó bá fi lè mú wa táà polówó yín mọ nǹkan ti ṣe wá náà kò síbi táà ní polówó yín dé kódà gan ọ̀tá gbọ́dọ̀ polówó yín kọ́ta wa pé jẹ́ kó mọ̀ pé ẹni báyìí lọ́ta báyìí èyí tí ò ní tí wà lójú náà ní káfíńkì yìí aláàpolówó ọlọ́run wọlé àdìbáyìí kàdọ́gba àmọ́ á dẹ̀ máa polówó yín káfíńkì wàlá hawla wàlá quwwata illa ẹjẹ́ pariwo náà akíra fọwọ́ tí wọ́n fi dá òfin wọn lọ́ta rí nítorí náà ní ọlọ́ba wa ẹ̀mọ̀má ọlọ́ba ẹ̀mọ̀má ìgbà kò má dábẹ́ ọ̀pọ̀ jáde náà láti rẹ̀ pé àwọn ní orúkọ ní ìlú wọn wà ní ìgbà ọmọ alájọ pè wá sí ìgbóta àrùn ní ilé màmá mi lọ àìsẹ̀gbẹ́ àrùn ní ẹ̀dùwé fún mi ẹ̀dùwé fún mi sí ó kọ fí ìtúbà òru ọjà ó lọ́tí tẹ̀lé yẹn ẹ̀gbọ́ ẹ̀dùwé ọjà náà fún mi tábàjọ́ bá ń tòkó ibẹ̀ kọ́ wọ́n ti ta ní Abẹ́òkúta ìrẹ̀ náà làwọn ìtòkù ni ìtòkù ọgbà pálá ìtọ́gbọ́dá wọn ẹgbẹ́ abatíọ̀ ibẹ̀ ni wọ́n ti ń ta mọ̀ ní ẹgbẹ́ ẹ̀kọ́ alájọ ọ̀pọ̀ wá sí ní àrùnì láti àyàtíkì international man gbogbo àwọn tẹ́ ẹkú wá tí wọ́n sàrò èyí mọ́ orí nípa ẹ̀dá èmi náà ní ìtẹ́kùn mọ́ tẹ́kùn àti tẹ́ ẹ̀dá lóòótọ́ alájọ ọ̀pọ̀ wá sí ní àrùnì súnkọ̀ ní ìjọba òwò ẹ̀dá pẹ̀lú ìwé fún mi ọjà ọ̀nà ti tẹ̀mí èèyàn kọ́dà tí bá gbowó tí ó rà lọ́tọ̀ mo ní ọ̀rẹ́ kan lọ́jọ́ kọjá mi tí bá pè pé ọ̀rẹ́ mi yá mi padà yóò kó owó lẹ̀ fún mi yá lọ́rẹ́ mi yẹn padà wáyé náà tó bá gbogbo àdìsí àbí ibo náà tẹ̀mí yẹn láàrin wa bẹ́ẹ̀ náà tó ẹgbẹ́ mi màmá ṣe é rà padà pẹ̀lú owó ọ̀tún ọlámúfẹ́sẹ̀ yóò kó lẹ̀ fún pàṣẹ àwọn aládìwọ̀ ayílá fi ń bẹ́ẹ̀ tó ẹgbẹ́ yẹn lè ríra ní sìkìrìsíwà àwọn àfa aládìwọ̀ àpàṣẹmọ̀ wọ̀rí àdẹ́mi yàrá yàrá padà ṣùgbọ́n bí àfọwọ́ àgbàdìlá ti já àfa àtò wọn ọ̀rẹ́ mi yá yẹn ra padà aládìwọ̀ àbẹ̀làfíìsì bọ̀rọ̀ kìíní wọ́n ti já àfa àtò ẹ̀mí yá yóò sí ra padà aládìwọ̀ sẹ̀mí wáìtì wọ́n ti já àfa àtò wọn ọ̀rẹ́ mi yẹ wọn rí ra padà èmi náà tí wọ́n dọ́mọ wọn náà bí wọ́n ti já àfa àtò ẹ̀mí yá yóò sí ra mọ́ ọwọ́ agbóhùn ló tó bá dùn wọn. tó yá yẹn wọ́n ti lọ́nu ayé aládìwọ̀ fún wa èèkàn ni wọ́n ọlọ́dà kò mọ́dàlájú láàmú látọ́sọ àwọn àyọkànlẹ̀ Qur'an afáwà àgbà ẹ máa bá kí lọ́dọ̀ ọ̀gbẹ́ni ọ̀rẹ́ mi yóò lóun rẹ̀ kó ṣiṣẹ́ kan bí ẹ̀wọ̀n ti ṣe tí mo ṣe ọ̀fẹ́ tẹ́ ẹ bá wa àkànṣe àdúrà wọ́n lájọ́ náà wá sí pàṣẹ ọlọ́pàá mi bọ́ ẹ tó ṣe kan inú àti rẹ̀ ọ̀rọ̀ wá yíra wà bá a gbára ṣe tó bá tó ta àti ọ̀rọ̀ wá yíra wà ọ̀dà afáwà àgbà mo kàn án kàkà máa ní ká mọ̀ kálukú láti ẹjá bẹ́ẹ̀ kúrò ánù wa tọ́pì kasi méje fún màmá tọ́pì lè mọ́lẹ́kù náà kasi méje fún màmá sáà pé méje. bẹ́ẹ̀ ọ̀sán àgbẹ̀bẹ̀yà á ṣe láti ṣe méjì ẹ bá gbé kúrò àná. ọlọ́ba mi kẹ́ màmá wa àdíjà tó lọ́kọ́ kúrò ọlọ́wọ́lá mọ́lẹ́kù yẹn ẹ̀rí kan ọlọ́run tàbí ọlọ́ta ìjẹ̀jẹ̀ ìjẹ́ ti jẹ́ mọ́lẹ́kù. ọwọ́ àlọ́ ṣe ìkọ́lé ìgbìmọ̀ abẹ́ lòdì alẹ́ sí mọ̀tá wà láyàtà ayíkun àtàrà. kábíyèsí ọlọ́run tó ní kákọ́ máa lọ ayé náà ká máa gbádùn láyé lẹ́yìn ìgbà tó bá gbádùn náà ẹni ó gbádùn ẹni tí ó gbádùn ẹni ó rẹni tí ó bí ìtọ́padà wá gbẹ̀yìn kálukú ọ̀nà òun náà ló kú. ẹni kájọ ti àwọn ayapa alùpùpù yẹn lẹ́nu ọwọ́ àgbàlagbàdì yàtí méje múlẹ̀kù méje lẹ́dàtàbà gbà bẹ́ẹ̀ wọ́n máa wà kàdé dàtò ní kúkúrà ọlọ́ba wa kẹ́ wọn ọlọ́ba wa kẹ́ wọn ọlọ́dà kò má fìyà jẹ wọn ọlọ́dà kò má fìyà jẹ wọn ìyá sàárè ọlọ́mọdé ò jẹ wọn ọlọ́dà kò lọ́wọ́ lágbára lókù bá lọ tán àmọ́ ti sẹ̀lẹ̀ lẹ́yìn òkú mọ́ ẹ̀rí ìta ọlọ́dà kò jọ ọjà rẹ̀
ìyàwó Khadija tó kúkúrà ọlọ́mọ bí àtàrí jẹ wọn wọn lànà tó wà Muhammad wọn bá ti bí wọn sínú sàárè dọ́nà dáadáa bí wọn sínú sàárè tán làwọn mọ̀lẹ́kà mi ló tó wá dé bá wọn. wọ́n ní àwọn mọ̀lẹ́kà yóò dé wọ́n máa fásitì láti dé níbi pé gbogbo ọmọ gbọ́ ẹ̀bà nínú sàárè wípé Bàfúwà àwọn òní gbọ́mọ́ Súlè àwọn òní gbọ́mọ́ ẹ̀rín ga Ọlọ́run dákun lọ́jà rẹ̀ ní tí wọ́n ń ṣe fún yàwó lọ́wọ́ àmọ́ ṣùgbọ́n ó dá wa lójú torí pé ìyá wọn lọ ní ọjọ́ táwọn àáfàá máa ń sunkún rẹ̀ káwọn dọ́tọ̀ dé gbogbo ẹni tó bá kú láyé dọ́tọ̀ dé àhá ó ti wọ́n ní òkè Ọlọ́run ìyàwó kú láyé dọ́tọ̀ dé nínú àwẹ̀ Rọ̀mọ̀dọ́nà ní àwẹ̀ dá sí méjì ìyàwó kú láyé ìyàwó dẹ̀dẹ̀rù àti ẹ̀mú ìyàwó yóò dẹ̀rù kú láyé ọ̀wọ́ ìtàlá ìyàwó kí wọn àjà lásìkò òkúta ọwọ́ akú wọn sára bára sọ̀rọ̀ àná lásìkò ìyàwó ebi òsì gbàyàwó kú láyé ọmọ tó bá jí ìyàrá ebi òde pa kú láyé ìyàwó kí wọn àsìkò ìtàn ó ní ẹfun mi lẹ́kọ̀ọ́ ẹfun mi lọ́bẹ̀ mi jẹ ọ̀dẹ̀ jẹ òṣojú kọ́ bẹ́ẹ̀ kú ẹnìkan ọ̀gbìn yóò kú ọ̀dẹ̀ jẹ kọ́ tó ń sèyí tó ṣe gbogbo ẹ̀ tán ọ̀dẹ̀ lọ́gbọ́lọ́wọ́ bá rẹ̀ ọlọ́wọ́ ìyá náà ọlọ́wọ́ wa kẹ́ wọn lòun lọ́jà pẹ̀lú pọ̀ wa káka sọ́tò yà sí méje lọ́wọ́tò lẹ̀ pólíkù náà kàkà méje náà lẹ́yìn kábẹ́ alákàtì 1 2 3 4 5 ẹ ó dà bẹ́ẹ̀. ó ti lé àwọn náà wà lè wọ́n. ok bọ́ọ̀lù méjì bẹ́ẹ̀ ẹ máa kàmúlì kùlọ̀ ẹ máa kàmúlì kùlọ̀ bẹ́sẹ̀ tàǹdà gbogbo àwọn tá a máa kùrá ní ká ẹ máa tá a máa fi وجنات النعيم وراء وريان وجنات النعيم كما سيلو ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. Dari gba ṣe ní ẹ̀gbọ́n ẹni Pasuma. Amin ya Allah.
ويكون حسن عمله وهو العزيز الغفور بعض المذهب والسلام يقول آمين يا الله. aládùúgbò ọdún ọlá gbogbo tó bá fún ọmọ àgbàgbé ọmọ gbàgbé tó yẹ pé ìyàwó ni ọkọ gbàgbé tó yẹ pé ọkọ náà ni ìyàwó rẹ̀ ó gbàgbé wọ́n dàbí tó jẹ́ àbájáde lónìí ìjọ mẹ́jọ ọkọ ẹlòmí wọ́n dẹ̀ tún lọ rí ọkùnrin mi wọ́n gbàgbé sẹ́yìn náà wọ́n wá lọ́jọ́ kan ní màkọ́ bírọ̀ tá a mọ̀ sí bẹ̀rẹ̀dúránì wọ́n lọ́jọ́ kan ọ̀pọ̀lọ́ àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ wọ́n wá níbi kan níbi sàárè kan wọ́n wá bá tí wọ́n kọ lẹ́tà kan sí sàárè òkú yẹn lọ kọ lẹ́tà síbẹ̀ nígbà tó ka lẹ́tà yẹn orin ló fi bọ́ afáwọn àgbàlagbà ibi wọ́n kọ síbẹ̀ náà ní wípé òkú kan ní oníyẹ̀múrò akọ́rì bíi yáàmbá àdìgbọ̀gbọ̀rì ka anna akọ́rì bíi lámúyàrí fúnlé ka anna akọ́rì bíi lámúyàrí fúnlé. afáwọn àṣẹbí àlàó òkú yẹn ní ẹ̀múrò akọ́rì bíi àwọn ẹbí mi ọmọ mi tí mo ti wàhálà lórí ẹ̀ àwọn ìyàwó mi tí mo ti wàhálà lórí ẹ̀ wọ́n sì kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè mi yẹmúrò akọ́rì bíi jàmbá wọ́n kọjá lọ bí sàárè mi tí wọ́n sì mí sí ká á ní àkọ́rì bí ọdẹ wá dàbí pé àwọn ẹbí mi yẹn lámúyárì fún ní ọdẹ àbí pé wọn ò mọ̀ mí mọ́ wọn kọ́ gbàgbé mi síbẹ̀ yìí ká ṣe yá àgbàgbé ìyàwó Kàdíjà ní Mákà níbí ìjọ mẹ́jọ ìyàwó Kàdíjà à ń sòun náà ní Amẹ́ríkà wọ́n sí bẹ̀rẹ̀ Amẹ́ríkà Ọpẹ́yẹmí náà sí bẹ̀rẹ̀ Amẹ́ríkà ìrònú àwọn Ọpẹ́yẹmí àti Wàsíù ni pé àwọn fẹ́ yàwó ẹ̀bọ́ wọ́n ní pílánì ẹ̀ wọ́n ti pílánì ẹ̀ pé màmá wọn máa wá sí Canada wá kí àwọn láì mọ̀ pé ìyá tí wọ́n fẹ́ kó wá Canada yóò ní wá àti Wàsíù àti Ọpẹ́yẹmí àwọn náà wọ́n máa organize àdúrà l'Amẹ́ríkà òkú ìjọ mẹ́jọ ìyá wa ní tí wọ́n ń gbà bí ẹni gba ibà ọtí wọ́n ṣe lọ́wọ́ ní Blue Roof ní Nàìjíríà à ń ṣe ní Mákàmbí bàbá tó kò bí náà à tún lọ ṣe kí ni à tún lọ tọ́ àpò lórúkọ ìyá wa. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.